Ǹjẹ́ ẹ tiẹ̀ mọ ìdí tí àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá fi yàtọ̀ sí gbogbo àwọn àṣà tó kù tó wà ní orílẹ̀-èdè yìí? Àṣà ilẹ̀ Yorùbá ó kún fún ọgbọ́n, ó kún fún ìbọ̀wọ̀, ó dẹ̀ kún fún oríṣiríṣi nǹkan. Òun náà dẹ̀ la máa yànnàná nínú fọ́nrán yìí. Ẹ wá nǹkan fìdílé kẹ́ bá wa ká lọ. Ẹ káàbọ̀ sórí ìkànnì tí à ń pè ní Ṣàlàyé. Níbí báyìí láti máa rán létí ìlànà, ìṣesí àti ìhùwàsí àwọn tí a bá láyé. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ ní ilé tí ẹ̀ ń wo orí ìkànnì yìí, ẹ jọ̀wọ́ ẹ bá wa subscribe sórí ìkànnì yìí, ó ṣe pàtàkì. Kẹ́ bá wa share fídíò yìí fáwọn olólùfẹ́, kẹ́ dẹ̀ like, kẹ́ dẹ̀ comment sí orí fọ́nrán yìí. Nǹkan àkọ́kọ́ tí mo fẹ́ràn nípa àṣà ilẹ̀ Yorùbá òun ni ìbọ̀wọ̀. Bí àwọn òbí wa ṣe máa ń kọ́ àwọn ọmọ láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ bí wọ́n ṣe máa ń bọ̀wọ̀ fún àwọn tí wọ́n dàgbà jùlọ. Kò bá jẹ́ nínú ilé, kò bá jẹ́ níta. Ẹni tó bá ti mọ̀ pé ó jù ẹ lọ ní ọjọ́ orí, wà ní bọ̀wọ̀ fún. Ìbọ̀wọ̀ jẹ́ nǹkan tó yẹ pé ó ṣe pàtàkì, tó jẹ́ pé àwọn ọmọ Yorùbá wọ́n mú lọ́kùnkúndùn pé o gbọ́dọ̀ máa bọ̀wọ̀ fún èèyàn báyìí. Ìbọ̀wọ̀, respect, ó ṣe pàtàkì gan nílẹ̀ Yorùbá. Ó wà lára nǹkan tí àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá tí ò fi parẹ́, tí ò fi parun. Àpẹẹrẹ ni wípé tí ọmọ bá jáde kúrò nílé, máa gbọ́ tó máa sọ wípé ẹ káàárọ̀, kò bá tiẹ̀ máa jẹ ìyẹ́ àbí bàbá ẹ̀ gan. Tó ṣàbá ti jẹ́ pé ẹni tí ó mọ̀ pé ó ju òun lọ ni, ó máa ní láti bọ̀wọ̀ fún níta. Nǹkan tí àwọn òbí wa fi ń kọ́ wa láti ilẹ̀ nìyẹn. Àwọn bíi ìbọ̀wọ̀ àti oríṣiríṣi nǹkan báyìí. Ẹlẹ́ẹ̀kejì náà wà ní bí àwọn Yorùbá bí wọ́n ṣe máa ń sọ ọmọ wọn ní orúkọ tó dẹ̀ máa ń ní ìtumọ̀ tiẹ̀ nílẹ̀ Yorùbá. Ẹ jẹ́ kí n fún yín lápẹẹrẹ. Àpẹẹrẹ ni Olúwaṣeun. Kí ni ìtumọ̀ Olúwaṣeun? God has done me well. Olúwaṣeun. Oríṣiríṣi orúkọ Yorùbá ló ní ìtumọ̀ tiẹ̀ tó dẹ̀ jẹ́ wípé ó wà káàkiri ni. So àwọn orúkọ Yorùbá ó máa ń ní ìtumọ̀ tiẹ̀, ó dẹ̀ máa ń ní ipa tó máa ń kó ní inú ẹni tó ń jẹ. Ẹlẹ́ẹ̀kẹta wá ni wípé nílẹ̀ Yorùbá a lè sọ ọ̀rọ̀ kan kó dẹ̀ ní ìtumọ̀ oríṣiríṣi. Bẹ́ẹ̀ ni nílẹ̀ Yorùbá a lè sọ̀rọ̀ kan, wọ́n lè sọ ẹ jẹ́ kí n fún yín lápẹẹrẹ kan sọ wípé Ògún oríṣiríṣi, ó dẹ̀ jẹ́ same pronunciation ni ṣùgbọ́n ó ní ìtumọ̀ tiẹ̀ nílẹ̀ Yorùbá tó jẹ́ wípé ó yàtọ̀ sí ara wọn. Ẹlẹ́ẹ̀kẹrin tí màá dárúkọ náà ni bí àwọn Yorùbá bọ́ yẹn máa ń múra. Bẹ́ẹ̀ kúkú ṣe mọ̀ pé ìmúra téèyàn bá wá láti ilẹ̀ Yorùbá, ìmúra ẹ̀ máa yàtọ̀ sí àwọn tó wá láti ìlú mìíràn. Ní ilẹ̀ Yorùbá, wọ́n mọ̀ bó ṣe máa ń múra bíi kán wọ agbádá, dànsíkí, oríṣiríṣi àwọn aṣọ òkè yẹn tó jẹ́ wípé èèyàn fi máa mọ̀ tí wọ́n bá lọ sóde gan, wọ́n fi máa mọ̀ pé ọmọ yìí ọmọ Yorùbá ni, torí ìmúra ẹ̀ ó mú àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá ó gbé wọ̀. So ìmúra wa ó wà lára nǹkan tí jẹ́ pé àwọn àṣà àti ìṣe Yorùbá tó fi ń nípa sí tí kì í ṣe pé ó ń parun. Ìmúra ó wà lára rẹ̀. Ẹlẹ́ẹ̀karùn-ún náà ni òwe. Tí àwọn bàbá wa bá fẹ́ bá wa sọ̀rọ̀, kò sí wọ́n máa fẹ́ pa òwe kan àbí bíi méjì nínú ọ̀rọ̀ tó bá sọ. Ọ̀rọ̀ tó bá ní bàbá má gbọ́, bàbá náà ló máa padà parẹ́. Àwọn òwe yẹn náà ó ní ìtumọ̀ tiẹ̀ ní ilẹ̀ Yorùbá tó dẹ̀ jẹ́ nǹkan tó yẹ kó ṣe pàtàkì ní ilẹ̀ Yorùbá. Ẹlẹ́ẹ̀kẹfà náà ni oúnjẹ ilẹ̀ Yorùbá. Oúnjẹ ilẹ̀ Yorùbá ó jẹ́ oúnjẹ tó yẹ pé ó gbé àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá. Ibẹ̀ lẹ ti máa rí àmàlà. Àwọn míì máa sọ pé àwọn ò fẹ́ràn àmàlà. Irọ́ ni. Àwọn míì máa sọ pé àwọn ò fẹ́ràn àmàlà. Ṣùgbọ́n àwọn oúnjẹ ilẹ̀ Yorùbá tó jẹ́ wípé téèyàn bá jẹ gan, ọkàn èèyàn máa balẹ̀. Bíi àbùlà, bíi mọ́ínmọ́ín, bí àwọn oríṣiríṣi oúnjẹ tí àwọn ilẹ̀ Yorùbá tó máa ń jẹ. So oúnjẹ wà lára nǹkan tó gbé àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá lárugẹ. Àwọn oúnjẹ wa yẹn
ó ṣe pàtàkì gidigidi gan. Báyìí mo fẹ́ gbọ́ lẹ́nu yín, èwo lẹ̀yin rò pé ó gbé àṣà àti ṣe ilẹ̀ Yorùbá lárugẹ? Ṣé ìmúra wa ni, àbí ìbọ̀wọ̀, àbí oúnjẹ wa, àbí òwe, àbí àwọn nǹkan míì tí mi dárúkọ nínú fọ́nrán yìí? Ẹ bá wa kọ sínú comment section. Mo fẹ́ mọ àwọn nǹkan tó gbé àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá lárugẹ. Àwọn nǹkan míì wà tí mi dárúkọ nínú fọ́nrán yìí, ẹ lè bá mi kọ sí inú comment section. Kẹ́dẹ̀ bá wa share fídíò yìí fáwọn olólùfẹ́, kẹ́dẹ̀ like. Ọmọ ìlú wo lẹ̀yin? Níbo lẹ ti wá? Ẹ bá wa kọ sínú comment section. Ẹ wo, orúkọ tèmi ò yí padà, Àdùkẹ́ Adé. Ó dàbọ̀.